So I woke up. Oh, maybe I should that way. Let's go to pan. Yes, you want to tell me something? Okay, you raised it already. What about this one? Okay, I'm adding a like this fridge. Okay, boil it. Yeah. Okay. Eh? Yes. How are you? Since I came a long time. And my question is this. Let me pray first. I can't do without prayer. Heavenly Father, eternal rock of ages, I am and I am, unchangeable changer, my daddy and my savior. I worship you, Lord, because you're God. Nobody like you. Thank you for the wonderful daughter you have given unto me. Thank you for the good plan you have concerning us. Thank you because no weapon fashioned against us shall prosper. Thank you because all the enemies shall be put to shame. Thank you because those people who want to frustrate us shall be frustrated. I cannot be frustrated. Thank you, Daddy. I worship you, Lord. I appreciate you. I cover myself right now with the power of God, with the favor of God. Cover my daughter with the power of God, with the favor of God. I'm about to speak. Father, please speak through my mouth. Direct my tongue. Whatever I ban, Father, ban them. Whatever I lose, Father, lose them. Father, mark me with favor. Let your goodness and mercy be my Lord. Thank you, Father, because you answer prayer. I worship you, Lord, because you're God. For those who love us, Father, please show me love. Show my daughter love. Show them love more. Father, Lord, I say thank you. For those who hate us, Father, Lord, hate them. Let them be your enemy. Slay the wicked. Put them to shame. Thank you, Daddy. We worship you, Lord. In Jesus' name we pray. Amen. So you are welcome to this platform. You see, some things is funny, some things are not funny, okay? But see, I want to tell you the wicked souls. You have a limited time. Yes, if you are wicked, whatever you are doing and you are doing it with wickedness, your time is up. Okay? Your time is what? It's up. So it may not be up tomorrow, it may not be up this night, but you have a limited time. So if you are wicked, continue to be more wicked. If you are good, continue to be more good.
what happened this evening, I've been expecting it. So since they restored my meter, about going to be 2 weeks now. Yes, 2 weeks now. So restore my meter, about the issue, I was shouting when I came, because when these people are looking for a way, they are looking for crimes to fight you with. If they cannot get any, would they look for means just to get you into trouble? They are distributor of trouble. They are troublemaker. You understand? So 2 weeks ago, I got my meter, and the meter was restored. And for the first time they gave me credit. The second time, I don't even know the credit has finished. So it finished at least after 24 hours. I got another one. It was a trouble before even loading. I load. So, and the program, the procedure is that whatever money you are owing, the money automatic transfer to your meter, and then you'll be paying the money instrumentally. When you are loading, they'll be deducting it from it. And that will be also comfortable for me. I am telling you, for the electricity in Nigeria now, I am telling you, the way they are making life so miserable for people is unbearable. But because I have a lot of things that I'm doing, and my own soul, I have a lot of things that I'm dealing with as well, personally too. So, and I cannot leave mine and then carry matter on the media like a baby, like people who don't have a vision and mission. So I have time for everything. So, and now it's now time for me to get my that's my wire, because they're busy cutting my wire. And let me tell you something. I have a design spirit. When God is telling me something about people, if the people are coming wicked, if people are starting, a lot of people, let me put it this way, they start well, at the end bad. Okay? So I notice people around me, God reveal things that people normally plan. I don't care. They will be telling you, a lot of people are planning evil. You know what? I'm telling Nigeria government, by the time you turn every citizen, 80% of your country, 80% of your country citizen to terrorists, then there's no place to run to. Because a lot of them now, America, any country, talk of any country, they are rejecting. They want everybody to maintain their home. Do you know why a lot of people are putting sanctions in their own residence and whatever their country? Restrictions systematically? Because they want people to put stop to the bullshit that is happening in some country, believing that, okay, after destroying this country, after all, we have dual passport, we have money, we can actually invest it in another country and flee anytime there is problem in that country. It's not done. A lot of people, even the time is coming, they are forced, they start with the citizen, that those who are afraid people, that if to go to abroad now is now being difficult, you understand? So it's going to get to the level of rich people that even when you have money, you don't have your money will not be valued, because they will not be valued in other country. A time is coming that way. It's coming. And anybody that accepted you at that moment that your country is also bad, they just want to be stealing also from you and use your money to enrich their country. By the time they are also standard and rich, they will also do what? They will do the same thing. Okay? I think a word is enough for the wise. Now, let me continue. So, and I say, okay, it's time for me to get my video. Hold on. I said it's time for me now to get my wire, because those wire is very expensive. The last one was about 50,000, and I pay the workmanship and the bike mile taking them up and down almost 15,000 that day. I spent almost 60,000 that very day just to reconnect the wire. But just to fix the meter, when they came, the day they brought my meter, and I was happy. And the procedure is that whatever money you are owing, they are going to transfer it. But for you to know that a lot of people are fighting me personally, and in Lagos State, let me tell you, I noticed something that Lagos State, a lot of areas have seen, a lot of terrorists is operating under this Lagos State. People used to believe that, I'm sorry to say this, if I say anything, so I'm not that purposely, deliberately, I want to harm some people. They are focusing on some people that this is the tribe that used to do terrorism. Let me tell you, these Yoruba people, a lot of Yorubas are terrorists. I am telling you. And a lot of departments in this Lagos State, when I don't talk at times, when I'm not talking, you see, Yoruba man power if I'm quiet, if I don't comment on B or A,
I may even comment on you, I may not support you. You understand me? But I'm saying this, that anytime Timothy quiet period me, I'm studying a lot of people. I am studying a lot of things. A lot of people, a lot of departments, even in this Lagos state. A lot of fire assassins, a lot of killers are in this Lagos. Both small and big. In Lagos. Forget about, I'm not saying that. Hey God. You see the terrorists that are open, that you know, they are the one that is the easiest to fight. The hidden ones are the most terrible. And Lagos State now, I am telling you, a lot of terrorists hidden in the system of Lagos State. Like this is Lagos State, and when criminals, they will be killing people. They will tell you, they are going to show you, hey God. Let me just tell you about the NEPA something. NEPA too have a lot of terrorists among them. My question is, what do you want from me? What do you want from me? When I'm talking, you tell me that I'm talking. I'm saying the truth. My truth is 2 months. When I'm quiet, you tell me you are crazy about my quietness. What do you want? Please just tell me what you want. What you want? What do you want? You crazy, the crazy ones that disturbing me. What do you want? I don't want to be stressing myself because of crazy people. For me to be, in tó gbà náà ni pé ká máa fàdúrà ja ogun ká dẹ̀ máa ṣó ti yé bẹ́ẹ̀ yẹn, but mo ti ṣe èpè fún gbogbo àwọn tó wá bí lónìí ni mo ṣe èpè fún o. Ṣó ti yé yín, because o lè gbá mi létí kàn sọ fún mi pé kí n kọ́ tẹ̀sí sí ẹ, o lè má gbá mi létí gbá mi ní etí jù, gbogbo yín tẹ̀dẹ̀ wà nídìí ọ̀rọ̀ yẹn. Ọlọ́run ni mo bẹ̀ sí yín o, bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fún mi ló máa rí fún yín tilétilé tọmọtọmọ tẹbí tara yín, bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fún èmi àtọmọ mi yìí ló ṣe máa rí fún gbogbo yín pátá porogodo. And let me now tell you, let me remind you something. Do you know that tẹ́ bá ju èèyàn lọ ṣó mọ̀ pé Ọlọ́run ju ẹ lọ? Let me tell you this, the nature is more than you. Ó ju ẹ lọ lọ́jọ́ orí. Nature, the ordinary nature ta commonize is more than you. Torí bẹ́ẹ̀ nígbà tí nature bá fẹ́ jà ordinarily, nature kékeré tó bá kò fẹ́ jà, tójò bá rọ̀ lásán tó bá dunlẹ̀ gan, nature is fighting. Omi á wọ gbogbo inú ilé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń dààmú, omi á gbẹ́ lòmí lọ, ó kàn bínú díẹ̀ ni. Lára nǹkan tọ́lọ́run fi ń jà nìyẹn. Nature is more than anybody. O ti understand? If you believe you are more than somebody, o lè máa lọ lójú òfurufú àbí kó máa rìn lẹ́ẹ̀lẹ́, kó believe pé o ní convoy àbó o ní anything, kọ́lọ́run kí nature sì bá ẹja, Ọlọ́run dẹ̀ ló ń lo nature. Ṣó ti understand? So ohun tí mo fẹ́ sọ fún yín lélẹ́yìí, everything was transferred to that account, and I was believed that, oh, that one has conquered, we have conquered that one, the problem of that area have solved. But I noticed that anytime somebody believe people be, they always pay out on Facebook or YouTube. They will be disturbing me. I'll tell you that they are not paying me payout. I'm not receiving money from media for now, if you believe me or not. I'm not. Anytime you even if you remove, you collect any dime small like this, if you are in Nigeria, some people in authority or some people, they believe that you must share to your area. I'm not a government. I don't have the money. If I have it safe, I'll be sharing. I don't have it. Do you know how much I'm owing in Canada? I'm living in my àbí kílẹ̀bẹ́ ẹfẹ́ kí lọ ta kílẹ̀bẹ́ ẹfẹ́ kí ta ilé mi kí lè fi sanwó fún yín àbí iṣẹ́ ìdìbò fún mi ni torí kò tiẹ̀ yé mi, because àwọn èlòmíì tó ń bẹ ìjà gan pàápàá they are non-entity, they just have connection. Bóyá bàbá ńlá wọn kan àbẹ olórí burúkú ẹnìkan tó ti bá wọn sùn rí, ó wà ní NEPA office àbó wà níbì kan olórí burúkú wá bẹ̀rẹ̀ sí ń dà gbogbogbòrú. ẹ̀yin Nigeria government, you are trying. Nigeria government, you are trying. Police so gbogbo yín pátá porogodo, because even EFCC àrí pé wọ́n tún recruit a lot of new people, but bẹ́ẹ̀ ṣe recruit wọn náà ni àwọn terrorists ajáki o. Má jẹ́ kí n tàn yín. Ṣé ẹ rí àwọn tó wà nínú igbó àtàwọn tẹ́lẹ̀ ń wá kiri yẹn tí wọ́n tún jáde tó wọ́n dialogue yẹn, àwọn tẹ́ mọ̀ nìyẹn. Ṣé ẹ rí àwọn tó wà nínú system tó ń pa èèyàn kòrókòrò bíi pé kẹ́ lọ sí ọ́fíìsì NEPA kí terrorist wà ńbẹ̀. Yes, terrorist wà lọ́fíìsì NEPA. Kẹ́ lọ síbi àárín àwọn tó ń ta aṣọ àtàwọn tó wà lórí Facebook. Majority àwọn tó ń ṣe wèrè lórí Facebook yẹn jàjàjà àwọn Yorùbá yẹn. Majority tó ń lọ àwọn speaker tó ń jà burúkú yẹn, terrorist ẹmọ pé mo sọ fún pé terrorist tó ń ṣiṣẹ́ fún. Ẹ wo bí wọ́n ṣe ń wọ gbogbo ilé ní Èkó, àwọn ilé yẹn tó bá bẹ̀rẹ̀ ní bìgínì, wọn ò ní sọ fún wọn pé bẹ́ẹ̀ ṣe ń kọ yẹn kò dáa o. Wọ́n máa dé wọn akọ débì kan wọ́n bẹ̀rẹ̀ sí í wò dànù. That's wickedness of the highest order as well. Wickedness ni. And again, let me tell you, it's either you are fighting or anybody will party ṣẹ̀yìn. Èmi o, I'm saying this nothing but the truth. You are wasting the resources and the glory that God is giving to the country. Because ilé tó bá wó palẹ̀ yẹn, owó tó fi kọ́ yẹn ti lọ, tó bá gbẹ́ pé it is a go, ó ti lọ nìyẹn. Ẹni tó bá nílé yẹn tó bá sọ̀rọ̀ àyájọ́ tó bá jẹ́ pé right tí nature bá dẹ̀ gbèjà ẹ̀, oríṣiríṣi á máa ṣẹlẹ̀ sí àwọn tó bá wà behind it. Àwọn tẹ́ ẹran kó lọ wo àtàwọn ẹran tó kó lọ jáná,
Because me or Morisi tell about it jaba nígboro, you just be doing as if you are the one that creates the heaven and earth. Ẹ jẹ́ torí Ọlọ́run, ṣé Ọlọ́run ló dá ayé àti ọ̀run, ẹ kúkú sọ tòótọ́ fún wa, both Muslim and Christian àti gbogbo yín pátápátá tẹ́ bá tún ní ìmọ̀ dáadáa. Ẹ kàn just tell us, are you the one that creates this world, all the heaven, all the Ọlọ́run ló dá ayé àti ọ̀run? I don't understand that people are just mean and wicked like that. I don't want to talk, not that what they are doing to me is sweeting me, but I just believe that at times you need to fight some fights with silence, with prayer, with your just kọ́kọ́ fojú inú kò dẹ̀ máa bẹ Ọlọ́run tí wọ́n títí Ọlọ́run máa fi dè ìdájọ́ wọn nǹkan tẹ́lẹ̀ mi nídìí nìyẹn ṣótiyé. Now Lagos State I don't feel like talking, although anytime mi ta bá pè wọ́n Lagos State máa ń dáhùn, federal government to answer, even tá bá pè ọlọ́pàá wọ́n ń dáhùn, tá bá pè àwọn mi anybody wọ́n máa ń dáhùn. God bless you for that, but at times ẹ lè sọ bẹ́ẹ̀ ni tó jẹ́ pé kò tí ì jẹun àbó ní a lot of bill láti san kẹ́ẹ̀ni kí wọ́n máa gbọ́ tẹ̀lé ẹlẹ́ni ṣó ti yẹ yín, kẹ́ẹ̀ni ká kọ̀ọ̀rú tiwa ká máa fa tiwa lẹ̀ gbúrúgbú kábẹ̀ sí máa lọ rojọ́ tí ò kàn wá. ẹ ti understand in tó ṣẹlẹ̀ nísìn ni pé wickedness pọ̀ lẹ́kọ̀ọ́. Gómìnà Sanwó-Olú ẹ wo àwọn obìnrin mẹ́rin tí wọ́n ní wọ́n restore sí power councillors ní Èkó yìí, gbogbo wọn kú ni about 3-4 months ago. Ìkan kú ní Ayọ̀bọ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta tí ó ti poṣù mẹ́ta. 3 of them don't share install power. Ladies, they are dying like a chicken. Who are the people killing them? Assassins in Lagos State. Assassins, secret killers, they are in Lagos State. And Lagos State yìí ẹ̀yin ará Èkó àti ẹ̀yin kan tẹ́ wà ní ibi tó dára, ọdún mo mọ̀ pé gbogbo ibi tó ń wó yẹn náà systematically tó bá ti yá sí àwọn olówó nítorí níbi àwọn banana island àti gbogbo àwọn pọ̀pọ̀ island gbogbo island wọ̀nyẹn omi yọ wọ́n lẹ́nu. A lot of people also want to migrate to another state, another area in this Lagos State, but they won't tell you. They will systematically and destroy and demolish it. You understand me? After demolish it, they will go and be living there. They will now be building something there. They will now go and take it over. It's not good. The wickedness is not good. When you want to live and you are killing others, it's not good though. I'm saying this. And it's not good though. You know that you are dancing. I'm a ton petrol. I'm a ton but kò wù mí gan láti máa ton generator because ó máa ń pariwo. They dey sọ pé kí n fi certain things sílẹ̀ kí n máa lọ gbọ́ certain things. I cannot leave certain things and be living for and start going for certain things. Ojoojúmọ́ ká máa lọ ra wáyà kẹ́kàn di àgbàná síyàn lọ́rùn kẹ́ di Mario bí pé ẹ̀ ní kú mọ́. Are you the creator of heaven and earth? Even God tó bá jẹ́ pé Bible parọ́ fún wa láwọn ibì kan táàgùránì ò sọ tòótọ́ fún wa ní àwọn ibì míì náà tó jẹ́ pé àwọn babaláwo náà ń ṣe tó wù wọ́n. Ẹ ti understand pé ayé yìí ẹ mọ̀ pé everybody have expiring date. When you realize and remember that you have expiring date, why are you so mean and wicked? Even when people offended you, why can't you forgive? Why are you so behaving? Are you God? Àti mọ̀ pé wọ́n sọ pé terrorism, you are doing too much. Your terrorism in Lagos State is too much. Wákàtí tẹ ọ̀pọ̀pọ̀ àwọn boys ọmọ kékèké àtàwọn èèyàn wọ́n dẹ̀ máa múra. Terrorists of Lagos State, they used to every offices in Lagos State. I am telling you, sorry to say this, it's my observation. I don't want to talk. It's not because all the law tẹ gbé jáde kò ń ṣòun ní à ń sọ́bọ̀ tí you know people are just terrorizing people. Nígbà tí òfin dé sí tọ́ni tí bá ti gba mítà o gbèsè tí mi ò jẹ́ o màmá sánbẹ́ o adẹ̀lá tún ti gbọ́ nígbà tí wọ́n tún ti wá ń ṣe yẹn lọ wọ́n tún wá sọ pé mo ní mo fẹ́ lọ gba wáyà mi tó pé mo ní mo fẹ́ lọ gba wáyà yẹn wọ́n wá bínú because they want to collect that wire and be selling it to àwọn àbókí tó ń ta wáyà tó ń ta rin àwọn NEPA office. They will go and be cutting people wire and be selling it to àbókí and be selling it. A lot of terrorists is operating in Lagos State. All this thing is terrorism. I am telling you, they are killing women. Kí rọ́bìnrin sójú iṣẹ́ dandan ni. Ìgbà tá a níyàwó tá a ní marriage náà, ẹ̀yin lẹ máa jókòó tilẹ̀ máa bàjẹ́. Ẹ̀dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ dára bọ̀bà bó títí yín. Kí ló dé tẹ́ ẹ fẹ́ rí obìnrin láyé? Ẹni tó bá sọ pé ẹ̀yin obìnrin mi ò sọ ẹ̀yin àjẹ́ àtẹ̀yin tẹ́ ń pọmọjẹ́ ẹ̀yin agbọ́mọpá o. Ẹ̀yin obìnrin gidi, it's time for you to pray. Ẹni tó bá wò mí bí obìnrin tó bá lọ́wọ́ fẹ́ rí mi kí n ṣe rere gbogbo ohun tó bá dá nínú ilé ó lọ bá mi parẹ́. Ẹni tó bá wo ọmọ mi bí obìnrin tó bá lọ́wọ́ fẹ́ kó dàgbà Olúwa o gbogbo obìnrin tó bá wà nínú ilé irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ yàtọ̀ sẹ́mi o táwọn ará ilé mi wà náà àwọn oògùn tó jà mí Olúwa gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ jọ o gbogbo ohun tó bá ti ní ni kó máa bá mi parẹ́ àtobìnrin lè wà tọkùnrin o má pa èmi rẹ́ o táwọn ará ilé mi bá wà nínú wọn má pa ọmọ mi rẹ́ o Ọlọ́run jọ o ẹ̀yin obìnrin gidi you got to be prayerful. The evil is operating seriously. I look at things the way people are doing. Àwọn ọkùnrin oh God, I don't want to say ọkùnrin olórí burúkú.
Ọlọ́run jọ̀ọ́ mo kọ̀ láti bí ọmọ òṣì gbogbo ọmọkùnrin tó bá bí ní orílẹ̀-èdè Nàìjíríà write it down. A time is coming they are going to initiate all of them to terrorism. If it is not stopping now, if you are not stopping it now, they are going to initiate all your boys. Although one man initiate all your boys to terrorism. Gbogbo ọmọkùnrin tó bí ní orílẹ̀-èdè Nàìjíríà, a time is coming if you don't stop it now. Both police both soldiers both migration Air Force whatever tó bá ṣe wọ́n máa initiate wọn sí terrorism. You understand me? Nísìnyí wọ́n sì ń pọ́nlé nítorí pé United Nations is against it. A time is coming wọ́n máa pè ní orúkọ míì. Tó máa sọ pé wọ́n fi ń protect ara wọn ni wọn ò ní pè ní terrorism mọ́. Because gbogbo nǹkan tó ń ṣe terrorism ni. Nígbà tí mo ti ra meter and sin, I spend money to get the meter. And tó gbé meter wá kò síbi tó lọ tún wọ̀ ní gbẹ̀gúnjẹ. Bóyá police office anywhere wọ́n máa gba ìgúnjẹ lọ́wọ́ ẹ̀ ṣá ni. Mo wá ra meter yẹn tí wọ́n gbé dé. Mo máa gbé meter yẹn dé wọ́n ní gbogbo owó yẹn wọ́n ti kó sí wọ́n ní kí n máa san díẹ̀díẹ̀. Mo dẹ̀ ní okay there's no problem. Wọ́n ní but ní ilé load less than 50 to 60,000 mo dẹ̀ ní no problem because wọ́n máa yọ bóyá percentage kan every month. Màá lo náà yẹn wọ́n máa yọ iná yẹn mo dẹ̀ ní okay. Ìgbà tí mo store nsi mo load dáadáa sórí ẹ̀ so that they will be able to deduct whatever they want to be deducting. You understand me? And later mo dẹ̀ ní kàn lọ gba wáyà mi wá. Ìwáyà yẹn ó wọ́n. The first one is a cable, serious storm. I mean how many kini ni wọ́n pè the highest kini yẹn ni mo rà nígbà tí mo fẹ́ ṣe nu ilé. So it's very expensive and I say they should go and collect it for me. If they collect it sef, I'm not going to sell it. If they collect that cable for me, I'm not going to sell it. I'm going to keep it because this one game yẹn ó dájú etí mo lọ ràn yẹn lọ. Ṣó ti yé yín? Wọ́n máa bẹ gbogbo àwọn responsibility. Let me tell you something. I am telling you nothing but the truth. Àwọn kankan wà tó jẹ́ pé lórílẹ̀-èdè Nàìjíríà tó pé wọ́n fẹ́ máa force sọ́run àwọn èèyàn. Tó bá ní owó ládùúgbò kan tó bá ti follow ṣibẹ̀ lóúnjẹ, wọ́n máa bẹ ẹja ni. You cannot bá mi jà. Torí mi ní wá sórí social media wá ṣépè. Ṣó ti yé yín? Irú àwọn tí ìjọba dẹ̀ ń fún lówó àtàwọn tó ń ta ilẹ̀ ìjọba tó ń jí gbogbo nǹkan gbé yẹn, àwọn ló yẹ kó máa fún bill yẹn. Irú Lizzy Anjorin sìn olè tó gba ẹsẹ̀ tó fi gbogbo ilẹ̀ àti Lizzy Anjorin Bola Lizzy Anjorin mo mọ̀ pé gbogbo estate yẹn máa wà affected. Ó ti yé gbogbo estate ilẹ̀ tó ti ta yẹn wọn ní tó wá ṣẹlẹ̀ ní pé wọn ò ní mú yín torí ìwọ ni mo kọ́kọ́ ti gbọ́ tó tag mi pé ìwò lẹ́ẹ̀ni gbòòrò iná ti máa wọ́n lè kọ́ mi lẹ́kọ̀ọ́ kankan wickedness yín àti gbogbo ìkàtẹ́ ń ṣe everybody know I'm saying that you are terrorists. All of you are practicing terrorism and people who supporting you self also giving money, they are terrorists. They know, the whole world knows. So you are now practicing all your things. Ṣé máa sọ pé you cannot wicked ni? But wickedness in you is going to end one day. Ọjọ́ kan ni àwọn èèyàn kan wọ́n ti ń face trouble ní ìlú Samaria, ní ìlú Jerusalem, ní ìlú normal tẹ̀jẹ̀ dárúkọ ìlú Samaria, ní àwọn kan káàkiri àgbáyé. They face trouble. Ọjọ́ kan dẹ̀ ni Ọlọ́run bọ́ àjàgà kó lọ́rùn wọn kó bọ́ kó fi kọ́ owó ni. Ṣó ti yé tẹ́ ẹ bá sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ bá ṣe lé ẹ lé tó Ọlọ́run ìbínú Ọlọ́run súnmọ́ yín tó. You understand me? Ṣó ń gbọ́rọ̀ mi? Gbogbo ẹ tẹ́ bá rẹ̀ pé ẹ fẹ́ break me, you cannot break me. I don't want to be your friend and I don't like you. I don't like you. Ẹ̀yin lẹ ń gbowó ẹ̀yin lẹ ń ja olè owó tẹ́ bá ti lọ jalè yẹn ló máa fi bá àwọn tẹ́ rán níṣẹ́ tẹ́ ń ṣe tó ṣe terrorism fún yín. Feed them, support them, empower your group. Gbogbo àwọn tó bá ń ṣe terrorism yẹn gbogbo pátá ni àwọn tó ń rán wọn ni wọ́n rán group. Ẹ̀yin tí Yorùbá yẹn kí wọ́n tẹ̀ kì í fún wọn ní owó tó jẹ́ pé tẹ́lifọ̀tì tó bá ń ṣiṣẹ́ fún yẹn lómi lè máa fẹ́ kó máa sanwó. Why am people dey work babu go dey shop palm? Ọlọ́run má ṣe mí monkey. Báwo ni bó dé fẹ́ kí n ti rẹ́wọ́ tí máa pín fún yín? Mi ò ní tí mo fẹ́ fún tí bá ní gan mi pín fún yàn. Ṣó ti yé yín? Ẹ̀yin lẹ̀ ń tayọ̀ lé bá wọ́n sọ pé lówó. Àwa là change aṣọ. Àwa là sọ pé a ní nǹkan kan àwa là tí ní là ń bẹ Ọlọ́run. Ẹ̀yin tẹ̀dẹ̀ ní ẹ̀ ní fún wọn. Ibi tẹ́ ò ti sọ pé kò sí tẹ́ ti sọ pé kò sí. Wọ́n wá wáyé wá pòfo. Ẹ ní lọ máa ẹ máa ní kọ́ lọ máa re jẹ́ ń bẹ̀ kí ló dé tẹ́ fi ayé yín fi bàjẹ́ to that extent. Kì í ṣe Lizzy ni mò ń bá sọ̀rọ̀ yẹn. Let me play Lizzy something. Torí agbèfọ́ ọlọ́pàá ò ṣe nǹkan kan sí. Ọlọ́pàá gan sọ fún wa pé wọ́n ní nísìnyí gbogbo ilẹ̀ tán bá ti jà tán bá ti jí gbé pé ọlọ́pàá ń kọ́ o kò ní lọ bá wọn gba ilẹ̀ yẹn o. Ọlọ́pàá tún gbé òfin yẹn jáde. Pàpà ń parẹ́ ó lóun pajá. Pàpà ń parẹ́ ó lóun pajá kò sówó ńlẹ̀ ni tó bá wà ńlẹ̀ àgbà mi ojú mi orí mi tẹ̀ máa ń wú láti fún yàn lówó bọ̀ kò sílẹ̀ ni. Kò sí. Mo kò sí ni tó bá wà ẹ mọ̀. Ẹ jẹ́ kí n play kiri yẹn fún yín ó ti pẹ́.
Mo fẹ́ play fún yín ni. Ẹ jẹ́ n tẹ play voice note nsìn kẹ́ lè mọ̀ pé àjẹwò àti sàn. Mumbo, let me send this thing. Gbogbo ore ìkàtẹ́ ń ṣe yẹn ore no máa ń já sí gbà mí. Ẹ máa léyàn kìtàkìtà tí kò tí ẹ̀ dùn mí mọ́. Tẹ́lẹ̀ gbà tí mo kọ́kọ́ dé máa sọ pé tí ò bá sí náà ní tí mo máa ń ṣe náà ni pé wire fence bí kó wà correct kí n ṣáàjì fóònù mi tí n bá fẹ́ so oúnjẹ tó bá nídìí ná kí fíríjì gbà mí tí n bá nídìí omi tí n bá ti lómi tí n bá fẹ́ fi èsì sára mo ní èsì kan tó ń lo omi máa fi sí ó kéré báyìí máa fi sára ni ó máa fẹ́ atẹ́gùn sí mi lára. Let me play it for you. Wickedness ò dá gbogbo yín ẹ kàn ń ṣe all this thing you are doing it to your nation, you are doing it to yourself. Whatever you are doing to your nation, if you have a place to hide yourself today, they may reject you there later. So be careful. Okay? Be careful. Stop destroying this country. All of you, Lagos State. Hey, Lagos State. Àmọ́ pé kó kutu yẹ kẹ́ tó lọ. Ṣé mọ̀ pé àwọn èèyàn sọ pé wọ́n rí pé wọ́n da ìbọn bò yẹn má jẹ́ kó rọ yìí God. Anyway. Mo fẹ́ play kíní fún yín. I want to play this for you. Mo fẹ́ play kíní fún yín. Kẹ́ gbọ́. Kí àwọn èèyàn máa sọ ní Èkó ń bíbà. Àwọn tó ń bọ̀ ó yẹ jẹ́ play. Tó bá tètè ro pápápá, tó bá tètè para ẹ̀. Àti kọ́lé táwọn tí wọ́n máa gbé ẹ wá á máa fi ẹ ṣe ritual. Ritual a máa padà fi ẹ ṣe wá. Jẹ́ ọlọ́pàá Nàìjíríà ò ṣe kankan sí o because àwọn tó ń support ẹ. A ní ìdí ìtàn ẹ̀ kan ní kòríta mẹ́ta, a ní ìdí orí ẹ̀ ní kòríta mẹ́rin. Orí ìyá ẹ̀ ló wà fi tètè orí ìyá ẹ̀. Májè sọ fún ẹ. Mo ṣe borí. So ẹ̀ǹdì ẹ̀ ṣòro kó lè bá escape ká má bàa lò ẹ̀ fún ritual ẹ̀ǹdì life ẹ̀. She will start crying son and you too. You see? Ẹ ṣe gbọ́ nǹkan tí Lizzy ń sọ. A gbé fún ọlọ́pàá o ní zone 2. Gbogbo àwọn ọlọ́pàá ń sìn just to please some criminals. Yes, it's an accusation. Just to please some criminal, to please some terrorists. Because this one too. Lizzy Anjorin said she's a terrorist. She's a terrorist, she's working for terrorists. Anybody till Lizzy ban ṣiṣẹ́ fún go and check them. They are terrorists. But they're busy fighting the terrorists in the bush. The one that is running away from the city. Okay, this one you know a lot of people láti ìgbà tí mo gbọ́ pé wọ́n ní àwọn kan kó ládùúgbò wọn kó lọ sọ́nà Lẹ́kì go and check the way people are getting lost. Ladies àwọn ọmọ aláṣẹ́wó yẹn bọ́n ṣe ń sọnù àwọn obìnrin bọ́n ṣe ń sọnù dáadáa lọ́nà Lẹ́kì yẹn ọ̀nà ọbẹ̀ ni wọ́n ń gbé. All these criminals now wọ́n ti move kó lánà ọ̀nà ibì kan ọ̀nà Lẹ́kì ni wọ́n lọ ń sin wọn ò gbé lọ́mọlé púpọ̀ mọ́ wọn ò gbé ní Màgódò mọ́ púpọ̀ wọn ò gbé ní Ìkẹjà mọ́ púpọ̀ ọ̀nà Lẹ́kì ni and they were recent agbọ́ nínú ìtàn pé àwọn estate bí 170 àbí how many 170 báwo more than almost 200 estates ní ọ̀nà Lẹ́kì was a fraud estate fraud under demolition àwọn demolition ilé ẹ̀kọ́kọ́ ti bẹ̀rẹ̀ àwọn fraud wọ̀ yẹn tí Lizzy bá sọ pé Florida estate kíníkan estate Ìgbádà estate ilẹ̀ onílẹ̀ náà lọ ń gbé ilẹ̀ government àti ilẹ̀ ìjọba kan náà má kàn délé lọ gbé fẹ́ǹsì sí wọ́n á kọ orúkọ wọn sí ó ti di estate wọn yẹn wọ́n bẹ̀rẹ̀ sí fi lu àwọn tó wà ń lo ìbò lórí. They are not doing anything on this show. Lizzy Anjorin saying it authoritatively that they are going to use èmi for ritual. Èmi kọ́ ló máa fi ṣe ritual. Èmi kọ́ gbogbo ògùn yín tẹ́ bá rán agbára tẹ́ bá rán gbogbo yín ọ̀fọ̀ ilé yín lógún ló ti bá máa dáhùn. Ara yín ló ti bá máa dáhùn kì í ṣe èmi Bọ́lá Fọláṣadé. Àdàbí tí n bá ṣerú nǹkan tẹ́ ṣe yẹn tẹ́lẹ́fẹ́ fi mí ṣe àdàbí tí n bá ṣe fún yàn rí. Àdàbí tí n bá fẹ̀yàn ṣe ritual. Àdàbí tí n bá believe nínú yín. I don't believe in you. I hate evil with passion. And I'm not afraid of you. I'm telling you. Only what you can do. I run away from your crime. You can see me. The only thing you can do is to use all these criminal nepers and some people to fight me. And I want Arabica in my area. Àtàwọn ọmọ tẹ́ very good láti kékeré tẹ́ fẹ́ bá yé ìyá wọn jẹ́ láti sọ wọ́n di dàkúdà. Káwọn ìyá wọn má bàa jèrè wọn. Ìwọ tó bá jókòó tó lọ fẹ́ jèrè ọmọ tiẹ̀. Tó dẹ̀ ń rùkúta àwọn ọmọ ọlọ́mọ láti bá yé wọn jẹ́. Kó má bàa jèrè wọn àwọn tó ní wọ́n má bàa jèrè wọn. Ó ní jèrè tiẹ̀. Bó ṣe máa jẹ́ nìyẹn. Ó
all of you tẹ́ máa recruit àwọn ọmọ ọlọ́mọ láti lọ pa ìyá wọn láti lọ pa ẹbí wọn láti lọ pa ara wọn láti máa jẹ́ kó máa ní ìsinmi ẹ ò ní gbádùn láyé ẹ ò ní jèrè tí yín tẹ́ bá jẹ́ ó máa kan lẹ́nu yín ó máa kan lẹ́nu yín ṣé ẹni bó ṣe já iná yẹn ṣé ó ṣe já iná yẹn ara ti ta wọ́n kí ni mo dá lọ́rọ̀ yín what is my problem you know your problem you don't face it you are a coward. Go and face your problem. I'm facing my problem. That's why you see me at times I don't talk. When you see me quiet at times, not that I'm, even though I'm quiet, you don't need to know what I'm doing in my domain. This is my territory. I have a thing that I'm face your own problem. I'm facing what I'm facing for me to have a good result. Why can't you face your life for 1 second? Lizzy Anjorin, she's a terrorist. She's working for some politicians. Any politician who support Lizzy Anjorin, read my lips, they are all terrorists. In this Lagos State, a lot of assassins. So they pay more. Kí lọ gbé ìbọn pa yàn sí. Tó bá momi tó da, wọ́n kàn pa ẹ́ dànù ni. Omi, Ọlọ́run Elédùmarè ń gbọ́. Mo ní experience kan ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Mi ò ní sọ nsìn. Ó di ọjọ́ iwájú tọ́lọ̀ bá dẹ̀ ní kí n sọ, but tọ́lọ̀ bá ní má sọ, I will keep it to myself. Mi ò tún ní fi kọ́ ẹlòmíì lọ́gbọ́n, máa mú dání. Màá jẹ́ kó mọ̀ mi fi kọ́gbọ́n fúnra rẹ̀. All these people wọ́n ń wò wọn ọlọ́pàá máa support wọn. Ó ti yé ọlọ́pàá máa support wọn but mo fẹ́ call attention of the president governor Lagos State àti deputy wọn. Àwọn náà máa wà reliable náà máa wà responsible tó bá kó lórí oyè. Bẹ́ẹ̀ ni ẹ ṣe dáadáa o tẹ́ ẹ bá jẹ́ káwọn èèyàn tì yín pa de wọ́n máa bẹ̀ṣẹ̀ wò lára ọmọ yín tó bá yá o. Nísìnyí ẹ wà ní power ẹ lè ní connection yẹn forever o but mo sọ nípa nature tún wà o tó jẹ́ pé kò ṣeé shit nature ò ṣeé shit nature bá dẹ̀ ṣe rí yẹn ó ju gbogbo wa lọ wọ́n dá gbogbo nǹkan wọ́n wá dá wa láti wọ́n wá fi wá ṣọ̀gá lórí wọn wọ́n jẹ́ ọ̀gá wa wọ́n ṣe fi wá ṣọ̀gá lórí wọn tán ìgbà míì àwọn tó ṣọ̀gá lórí wọn wọ́n lè jù ẹ́ lọ o bẹ́ẹ̀ ni mo sọ àwọn tó jẹ́ ọ̀gá lórí wọn wọ́n lè jù ẹ́ lọ o wọ́n dẹ̀ máa wù ẹ́ ṣùgbọ́n lọ́jọ́ tí wọ́n bá bínú tí nature bá bínú o ní lè stand there o torí bẹ́ẹ̀ ẹ tẹ̀lé jẹ́jẹ́ o ilẹ̀ yọ o ṣe rí gbogbo nǹkan tẹ́ni kan wá ṣe fún mi lónìí I'm not angry but mo ṣe ìpè fún àwọn tó wá yẹn o I am telling you because tó bá rán wọn níṣẹ́ irú máa ń fi tọmọ jẹ́ mo rán wọn níṣẹ́ torí pé mo ní kàn lọ gba wáyà tó jí wá ni wọ́n jí wáyà yẹn ni wọ́n wá kó wáyà àwọn ti NEPA wọ́n tún lọ máa tà everybody ń ja olè ní orílẹ̀-èdè yìí àníṣe àwa kọ́ńtì ni nígbà tí ọlọ́pàá bá sọ pé ní ṣọ́ọ̀bù ń sìn ọlọ́pàá mi ti ẹ̀mọ́ṣẹ́ tí ọlọ́pàá fẹ́ wà responsible fún sìn wọ́n ní gbogbo crime case ń sìn is a civil matter all the crime case now is a civil matter in Nigeria in fact a time is coming now when they slaughter people it's going to be a civil case in Nigeria a time is coming instead of you to face your fear you now facing women facing people just beating around the bush only can one do that face your fear àwọn country kan wọn kì í bá àwọn citizen wọn jà wọn bá yé àwọn citizen wọn jẹ́ wọn ọ̀dẹ̀ sọ gbogbo aráàlú wọn di terrorist kí lẹ fẹ́ ẹ̀ ní ìsinmi tẹ́ bá sọ gbogbo wọn di terrorist tán o apá yín ò ní ká wọn o torí ẹlòmíì tó ti di terrorist kò ní lè á máa sọ pé òun rẹ́dì láti kú ni o ṣó ti yé yín tẹ́ bá ṣe tán apá yín ò ní ká wọn èmi tún advice yín o bóyá èmi lè máa rè pé ẹ fẹ́ bá jà ń sí àbẹ́mi lè máa fẹ́ ṣe nǹkan kan fún ọlọ́run mo ti gbàdúrà ọlọ́run má jò ó dùn mí ọlọ́run má jò ó dùn mí wọ́n fẹ́ fi ayé wọ̀n mí ni olúwa gbogbo ẹni tó bá lóun fẹ́ fi ayé wọ̀n mí bá mi tètè máa tì wọ́n sí kòtò báyìí o kó dẹ̀ bá mi fọ̀run wọ̀n wọ́n o ní kíákíá o ẹlẹ́dàá gbèjà ẹ̀mí àtọmọ mi já o ọlọ́run gbèjà wá já o ẹ ti gbọ́ bọ̀ mo tún wà advice yín lẹ́ẹ̀kan sí èmi ni Lizzy ló ń ṣe mí báyìí pé àwọn ń ṣe ètùtù ayé àwọn dẹ̀ máa ń fẹ́yàn ṣe ètùtù ó dẹ̀ sọ̀rọ̀ bàtàbàtà báyìí níbi tá a ti ní president a ní vice president a ní governor ní state tàwa yìí a ní IG a ní ọlọ́pàá a ní commissioner of police nígbà tí ó sọ̀rọ̀ yìí ipò máa fi èèyàn ṣe ètùtù ìgbé àwọn máa ń ṣe ètùtù ní pé ìkóríta kan àwọn máa gbé apá lọ́bẹ̀ ìkóríta kejì àwọn máa gbé apá lọ́bẹ̀ ìkóríta kan àwọn máa gbé apá lọ́bẹ̀ wọ́n dẹ̀ ń pọ̀mpù owó fún ẹni bẹ́ẹ̀ àwọn èèyàn dẹ̀ ń patronize ẹ̀ ṣé àmọ́ ipá àwọn tó ń tapá tó ń tatan ló ń patronize ẹ̀ ni gbogbo àwọn tó ń rán níṣẹ́ ìmọ̀ pé gbogbo wọn pátá la pààyàn ni you understand and people will be happy they are killing and they are telling you in wide word that they are going to they are killing you and you are looking at them and we have police we have police o ọ̀tọ̀ ni àwọn tó ń lọ secretly ṣó ti yé yín
ló máa lọ secretly ló máa bá ayé wọn máa bẹ̀ wọ́n eléyìí nígbà tó ń lọ secret ó ti sú wọn wọ́n jáde openly ní pé àwọn ń pa èèyàn wọ́n ń jẹ èèyàn wọ́n ń ta èèyàn wọ́n ń fi èèyàn ṣe ètùtù ní orílẹ̀-èdè tá ti ní ọba a ní ìjòyè a ní president a ní vice a ní rep a ní senate a ní gbogbo ẹ̀ a ní governor a ní representative alábàáṣẹ́dọ̀ a ní gbogbo wọn pátá porogodo good wọ́n dẹ̀ ń sọ báyìí. Let me play it again. I gave this to police, I gave it to police for you to know that strong people are behind it. The killing, what gave them audacity to be killing for fun? To be telling the whole world that they are killing. Ṣé bọ́ọ̀rù lálẹ́ normal ṣe kan lẹ̀ Yorùbá? Ṣé ara àṣà yín náà nìyí wọ́n máa ní kò tẹ̀lé àṣà? Ṣáṣà burúkú rè àṣàkáṣà. Ta ló ní àṣà wèrè? Tó ń gá pátó ń gé tán. Tọ́mọ abẹ́ kan fọ̀ sí wọn tẹ̀lé wọn ń bo ni wọ́n ti fẹ́ tẹ̀lé yín bí ṣe wà yìí mo kàn tẹ̀lé ara mi ní àtọ́lọ́hún bí mo kàn ṣe wà yìí mi tẹ̀lé anybody àbí mi tẹ̀lé anybody bí ṣe wà yìí torí I trust nobody I trust nobody ní ìlú orílẹ̀-èdè tí bàbá ti ń pa ọmọ tí ọmọ ti ń pa bàbá tí àwọn olórí ti ń pa aráàlú wọn ṣeré ẹ jẹ́ àgbọ́ ọ̀rọ̀ lisi again ẹ ti ní kó tún wá gé ná why are you changing procedure you are changing your protocol because of ọmọ obìnrin lásán obìnrin èmi ọmọ kékeré ọmọ tí Ọlọ́run dá ọmọ láti gbé ọmọ tí Ọlọ́run tó kò gbójú lọ́lọ́run tí ò gbójú léyàn. Ẹnìkan sọ fún mi ní 19 years ago ó ní I pray I will have my children will be all girls mo ní girls àbólóṣì lélẹ́yìn Ọlọ́run orúkọ obìnrin lẹni tó sọ fún mi ń jẹ́ orúkọ ọkùnrin ní orúkọ obìnrin ló ń jẹ́ ó ní obìnrin lòun fẹ́ bí ó ní gbogbo ọmọ tọ́lọ́run fún tóun fẹ́ láyé ó ní òun fẹ́ kó jóbìnrin mo wá ní ẹ̀yin ò fẹ́ ọkùnrin àwọn èèyàn máa ń sọ pé ọkùnrin máa ń fẹ́ ọkùnrin ó lóun ò fẹ́ ó ní the ritual of criminals in the world ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní ritual ọkùnrin ó ní ọkùnrin ní criminal ó ní tó bá rí ọkùnrin 1000 wá rí obìnrin 100 tó máa ṣe crime ó ní ọkùnrin ní criminal ó ní they are born to be crime to be criminal wọ́n criminalize ó ní wọ́n criminalize wọn pé extra bone sorry o ẹ má bínú sá ẹ má bínú máa o ó ní wọ́n criminalize wọn ní with extra bone yẹn crime ni wọ́n plant to the system of men. Egungun méje ńgbà tó máa ṣe philosophy tí gbogbo ẹ máa ṣàlàyé fún wa wọ́n ní egungun 9 lóbìnrin ọkùnrin ní obìnrin ní méjì tó kù yẹn sà yẹn àwọn bomb àwọn killer àwọn killings àwọn ló ṣe bí ẹ lọ kọ́kọ́ gbá research wọ́n ṣe máa ṣe bomb tó máa ṣe kí lorúkọ poison tó máa dá gbogbo nǹkan rú go and check it go and get your research ọkùnrin kí ló dé ṣe bóbìnrin ló bí yín kí lè bóbìnrin ló bí yín eléyìí sí irú obìnrin eléyìí sí báyìí obìnrin kò ń ṣe obìnrin àmọ́ pé Lizzy kò ń ṣe obìnrin mọ́ ní ìgbà tó ti lọ join ẹgbẹ́ ìpààyàn ẹ máa rí pé nínú ẹ máa rí pé ṣe ló fẹ́ ọkọ wá sílé kò ń ṣe obìnrin mọ́ ìyàwó ẹ ọkọ ẹ òun lóbìnrin òun gọ́gọ́ lọkùnrin ṣó ti yẹ yín kí ló dé ganan ẹni yẹn lòun ò fẹ́ bí obìnrin o àmì ó lòun ò fẹ́ bọ́kùnrin ó pọ́bìnrin lòun fẹ́ throughout mo ní obìnrin lẹ́fẹ́ ọkùnrin obìnrin lẹ́fẹ́ throughout ó ní bẹ́ẹ̀ ni ó ní men are criminal in nature mo lọ́kùnrin ni yóò ní bẹ́ẹ̀ nẹ̀ má dẹ̀ jẹ́ ntọ̀ yín ọkùnrin yẹn náà prove ẹ̀ fún mi gbà yẹn pé ọkùnrin o pé naturally àdé àwọn criminal ni wọ́n in nature ó tó mi ó tẹ̀lé wa lọ sí Australia embassy báyìí gbà yẹn ó pẹ̀lú àwọn tó bá gbogbo ètò ayé wa ètò Australia wa jẹ́ ní South Africa ó prove ẹ̀ fún wa ó ní I will prove it to you pé naturally ọkùnrin adédé rí ẹ adédé ó ní naturally in nature ó ní they are criminals o kò sọ pé ìfẹ́ sọ pé mi criminal ó ní we are bó ṣe put ẹ̀ nígbà yẹn pé naturally nature pé criminal làwọn a man ìgbà tó máa bímọ ó bí obìnrin lákọ̀ọ́kọ́ mi mọ́ tó bí lẹ́ẹ̀kejì mi ò kò bí lẹ́ẹ̀kejì lójú mi ìgbà tí ìyàwó tó fẹ́ ọmọ South Africa tó fẹ́ ó bí obìnrin ó dunnú ó níṣẹ́ bí mo sọ fún yín pé obìnrin lòún fẹ́ sẹ́ ìfà redeem ló lọ bọ̀bọ̀ náà redeem ló lọ
orúkọ obìnrin ló ń jẹ́ ẹ jẹ́ a tún play listen mọ́ a play báyìí o come and listen o Nigeria government advice ni a kò ń sọ náà ni sódà kò ní dogun fún yín torí gbà yẹn tó bá dogun sí mo mọ̀ wà kan tí nǹkan dogun gbà yẹn abẹ̀ sí gbàdúrà ẹ jọ gbogbo ẹ̀yin say you see those of you want me to support by fire by force I don't want to support you stop disturbing me okay I'm not criminal in nature I'm not a bad person in nature I'm against bad thing in nature I am a good girl in nature I am a true sayer in nature I've been through a lot of things in nature you understand I've survived many things in nature naturally Paul on that many okay you are angry because I'm not when I talk you say I'm talking if I don't talk you say I'm not talking if I talk you say I'm talking if I'm not talking you are looking for my word what is it ṣé rí pé mi ò bínú sìn bẹ́ẹ̀ ní kó wá gé gbogbo wọn yẹn níṣẹ́ máa rè pé ń lò wọ́n láti bá mi jà wọ́n máa di terrorist because you are teaching them to be bad at the end of everything when tó bá di bad tán tó wá dojú ìjà kọ yín ibo lè wá fẹ́ sá sí tó bá yá don't turn everything around you to bad weapon because they are going to form against you wọ́n ń kọ́ ilé sí ìgbà tó bá ń kọ́ ilé tó dáa bóyá àwọn yíbò ló kọ àbí yóò bá anybody kò sí tó kàn mí èèyàn kì í afọ̀rọ̀yàrọ̀ kò ń jókòó ogun tán lẹ̀ ni wọ́n máa fọ́ gbogbo ilé yẹn ìgbà tó bá ti ń kọ́ àwọn tó ń fún wọn ní plan ìjọsìn ilé yẹn náà kẹ̀dẹ̀ wọ́n ní wọ́n máa ní plan o ẹ máa jẹ́ kí wọ́n wèsè owó yẹn tán pátá porogodo wọ́n máa wá ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ ẹ máa ṣẹ̀ṣẹ̀ wá wo bóyá owó yẹn owó tó mọ́ ni bóyá owó tí ò mọ́ kọ́ ni ẹ máa ṣẹ̀ wá wo kí ló dé ẹ ṣe ìsí what is it gan ẹ jọ̀ọ́ o tí ò bá wọ̀ torí democracy is getting out of hand democracy ṣebí democracy la wà ìgbà mo experience ìgbà ayé ológun o ìgbà ayé ta ló wà ní ìgbà ayé bàbá Ọbásanjọ́ àṣìkéré ní ìgbà ayé ta ló tún wà níbẹ̀ wọ́n ti bí mi ń gbà múta lánàá mo wà nígbà wọ́n tó di pé àwọn ìjọba yẹn fẹ́ ṣe dáadáa ní ìgbà ayé ẹ jẹ́ ká gbà tá a dàgbà káwò gba owó ológun tó dàgbà ẹni tó sọ pé burú jù bàbá wa may so rest in perfect peace bàbá wa Abacha náà ló burú jù torí pé wọ́n dẹ̀ ti kú ni ìwọ ò lẹ́tọ́ yìí mi ò face the problem like this I am telling you ẹ jọ̀ọ́ democracy ni gbogbo ogun jà gbogbo ìgbógun àgbáyé báyìí there was no need don't call àbí ẹ̀sùn nìkẹ́ àbí ṣẹ́ẹ̀kì ṣẹ́ẹ̀fù ló mú yín during the military zone there is no trouble like this everybody in the street terrorists apá civilian apá àwọn ìjọba civilian ọ̀màkà let me tell you ní ìgbà tí wọ́n ń wó ilé ní Èkó yìí mo experience ìgbà tó ń wó Morocco you know I tell you story about Morocco ẹni tó gbé Morocco fún gbà yẹn ẹni tó ní pé kó wo tó supervise is a naval officer ó happen to be ọkọ àbúrò mi kan Kẹ́mi yẹn kú ní ọjọ́ tí Alhaji Amadu Shedu AIG tó ń ṣe ìyàwó fọmọ wọn jọ nǹkan kan ní Kẹ́mi kú bóyá ọkọ ẹ̀ náà ló lù pa o bọ́n ló tì í ni o bóyá kiri kan ṣàṣẹlẹ̀ ṣá o wọn ò sọ fún wa títí dòní Kẹ́mi sì sọ̀rọ̀ lálẹ́ àná ó kàn dẹ̀dí láàárọ̀ tọkọ ẹ̀kú tó dé báyìí wọ́n kàn ló kú ni ṣótìré wọ́n kàn ló kú ni wọ́n fẹ́ múra láti lọ sí patí ibi tí bàbá Amadu Shedu first daughter wọn ṣe wedding mo sọ story yẹn nǹkan tí mo fẹ́ sọ rèé gbà tó ń wó Morocco yẹn ní gbogbo ibi títọ́ retí wá yẹn ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n kó gbogbo wọn lọ sí Ẹ̀pẹ́ wọ́n kó àwọn míì lọ sí Jákàndé estate wọ́n fún wọn ní accommodation wọ́n ṣe kí ni wọ́n fún wọn ní accommodation these days wọ́n fún àwọn èèyàn ní accommodation mọ́ everybody ìjọba ṣẹ́ẹ̀dẹ̀ mọ́ pé rí síta fi ń jà fún ìjọba civilian gbà yẹn ni pé alágbádá democracy ó ní pé they should be natural soft in nature wọ́n máa ní ojú àánú àwọn aráàlú wọn ò ní sọ pé aṣọ ogun ni kọ́ máa bí pé ìbọn wà we can do anything but I am telling you
àwọn navy, àwọn captain, àwọn naval officers, migration, air force tó wà ní power ńgbà tó jẹ́ governor, àwọn soldiers, even ọlọ́pàá náà jẹ́ governor ńgbà yẹn gbogbo wọn. Wọ́n máa kó wọn lọ sí àwọn ibi tí wọ́n máa ti rí accommodation, wọ́n kó wọn lọ sí Ẹ̀pẹ́. Ìyẹn lẹ ṣe rí pé wọ́n ṣe ọ̀nà, wọ́n wá develop Ẹ̀pẹ́ díẹ̀, wọ́n kó wọn lọ. A lot of ilẹ̀ wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́ ẹ bá fẹ́ lo ilẹ̀ kan ẹ need láti fún wọn ní, àwọn kan máa fún wọn ní allocation pé kán lọ kọ́lé, àwọn kan máa fún wọn ní order láti tún lọ fọ́. Ẹ gbé wọn lọ bí tẹ́ bá kọ́kọ́ fẹ́ kán mọ̀, kò síbi tó jìnnà tẹ́ bá jẹ́ pé wọ́n ti ṣókì jù. Ẹ kúkú lanu sọ pé téèyàn bá ń bọ̀ lÉkòó ẹ má jèrò lẹ̀. Tẹ́ bá dẹ̀ wá ẹ máa padà àfẹ́ yé báyìí la fẹ́ kó wà lÉkòó tó bá ṣókì jù kó ṣe pé ká máa para wa àbí ká máa bà tara wa jẹ́, ká máa destroy the resources of the nation àbí the country, ká máa sọ pé à ń ṣe dáadáa fúnra wa. No benefit, no compensation so far. Wọ́n kàn gbé sórí media wọ́n ní pé call this number if you have this so and so. Tó bá pe gbogbo number kò sí kankan tó lọ. Wickedness will die. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí, I don't want to talk because tó bá sọ̀rọ̀ sí, wọ́n gba ẹ̀gbọ́n, wọ́n lọ tún ti sọ̀rọ̀. Everybody wọ́n di terrorist ní street báyìí. Everybody di terrorist ni. Gbogbo àwọn ọmọ ọlọ́mọ gẹ̀dẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ń lò wọ́n simply because some people kì í tẹ́ ẹ ṣe pé àwọn èèyàn tẹ̀ tún fẹ́ lówó mọ́, just don't want to get the power. Just to get the power to destroy others, to show you pé maybe mo wà power by. I will show you heaven will fall. Ha! Tá bá ṣe pẹ́ tó láyé èèyàn máa pẹ́ jù bẹ́ẹ̀ lọ lọ́run. Ha! Ẹ jẹ́ ká ṣe dáadáa. Ẹ má jẹ́ ká máa bà nǹkan tá bá ṣe fún ara wa jẹ́. Orílẹ̀-èdè tá pè ní titi wa, we call this nation our nation. I mean our nation. We call Nigeria our country, and we busy destroying needs. By wickeding others, destroying others, you are wicked, you are destroying the system. This is not good. I am saying this not because of me, not me tó ń já mi ìfẹ́ sọ̀rọ̀. I don't feel like talking. I am telling you, I don't feel like talking. Because tí bá sọ̀rọ̀, mi ò fẹ́ go deeper gan bí mo ṣe wà yìí. Wickedness ò dáa. Ẹ wo bọ̀bọ̀ tó wà lẹ́wọ̀n látijọ́ yìí. Nnamdi Kanu, ẹ wo bó ṣe fi Nnamdi Kanu sílẹ̀ sínú ọgbà ẹ̀wọ̀n. Àwọn èèyàn tó dẹ̀ ti pààyàn lóríṣiríṣi wọ́n dẹ̀ wà ń bẹ̀. Ṣé tó pé a kì í ṣe tribe kan, we are all full of flesh and blood. Red blood ni gbogbo wa ń lò. Wickedness is too much. I don't feel like talking. Ẹ wo, our color may be different, but we are using red blood, the same person. Ní orílẹ̀-èdè Nàìjíríà yìí, àwọn kan gbádùn, àwọn kan jẹ ìyà. Simply because of people in power. Tí agbára bá pààrọ̀ ara wọn kọ́. Kí lẹ fẹ́ kó ṣe? Kí lẹ wá fẹ́? If you are continued, if you want to be wicked people like this, tí agbára bá ṣe mistake bọ́ sọ́wọ́ ẹlòmíì, wọ́n máa wicked ju ẹ̀yin náà lọ fà. Be a good example. You say you are one Nigeria, and some people are suffering. Some people are going through things like this, and some people are enjoying. Some people commit crime. Nothing be done about it. Ẹ sọ fún mi, bí wọ́n ṣe ń ṣe ní ìlú òyìnbó yẹn, tí wọ́n deport àwọn èèyàn tó ní ọ̀fẹ́ wọn sí. Can you blame them? Can you blame them? Àwọn èèyàn tó wà nílùú òyìnbó yẹn tí wọ́n ní wọ́n fẹ́ máa wọn ọ̀fẹ́ Nàìjíríà, wọ́n ọ̀fẹ́ black, kò ń ṣe Nàìjíríà nìkan, majority of them wọ́n ní wọ́n ọ̀fẹ́ Africa. Wọ́n ọ̀fẹ́ fẹ́ Africa mọ́ because we are getting out of it. Gbogbo ohun tí a bá la béèrè fún, aláfẹ́ democracy, àgbéwá, our democracy is now more wicked, no listening, more than anybody. Gbogbo àwọn èèyàn dem play eléyìí fún yín gẹ́tùrìn. Listen ń pààyàn, ó ń tàyàn, ó ń ṣèkà, oríṣiríṣi nǹkan ló ń ṣe. Kò sí nǹkan tọ́lọ́pàá ṣe sí. Ọlọ́pàá tún jáde wá ń jọyìn, ó wá clear ni. Ipe kò jáde nìkan tó ṣe kòrókòrò simply because wọ́n bẹ̀ níṣẹ́ kan, ó dẹ̀dẹ̀ ṣe. Ṣé ti yẹ tó bá dẹ̀ pẹ́jù tó bá tètè ro pápápá tó bá tètè para ẹ̀ àti kọ́ lẹ́tà oúnjẹ náà máa gbé ẹ wá á máa fi ẹ ṣe ritual á máa padà fi ẹ ṣe ìwà tó mọ̀ ẹ́. Ṣé ti yẹ a ní ìdí ìtàn ẹ.
this person talking kò ń ṣọmọ Nàìjíríà o ẹni kí ọmọ àlè tó ń sọ̀rọ̀ yẹn ni kó ju èlé bàbá ẹ̀ àwọn ọmọ àlè bọ́n ṣe máa ń ṣe nìyẹn àtòkò wa balẹ̀ jẹ́ àwọn ọmọ àlè bọ́n ṣe máa ń ṣe nìyẹn ẹni kó ju èlé bàbá ẹ̀ kò nílé bàbá kò nílé ìyá bó jẹ́ motherless home kó jẹ́ ọ̀fà gan-an ti gbé a sọ pé orphanage báyìí náà ti gbé òun ó happen dáadáa wọ́n dẹ̀ nationalize ẹ̀ àmọ́bí tó ti wá yìí o di olórí burúkú yà àmọ́bí tó ti wá òun ló sọ pé wọ́n fẹ́ fi èmi ṣe ètùtù ó sọ lórí mídíà mo sẹ́ndẹ̀ sọlọ́pàá ní sọ́tún mo sẹ́ndẹ̀ fáwọn ọlọ́pàá wọ́n rẹ̀yìn lórí ẹ̀ báyìí ó ṣeré ni because let me tell you èèyàn ti pọ̀ lórí èdè Nàìjíríà ẹlòmíì èèyàn ló ń jẹ nínú ilé ẹ̀ bá ṣe máa ní pé ẹ bá wa gbé ẹran màlúù wá ẹ bá wa lọ rẹja tátọ̀ ká jẹ yẹn ẹlòmíì ẹran èèyàn ló ń jẹ nínú ilé ẹ̀ ní orí èdè Nàìjíríà especially nílùú Èkó yìí tí wọ́n ti sọ story yìí ó ti pẹ́ nígbà yẹn lọ́hùn kò kàn déédéé máa lọ lọ́nà Mùṣín kó máa lọ lọ́nà Òṣòdì kó máa lọ lọ́nà ibì kan lọ́nà ọ̀nà Bàdágì kó máa lọ káàkiri wá kàn déédéé bá obìnrin lẹ́gbẹ̀ẹ́ títí wọ́n ti fa oyún ẹ̀ wọ́n ti fa ìdí ẹ̀ wọ́n ti fa gbogbo bí páàtì bí tó bá wù wọ́n jẹ ó bá jẹ́ ọkùnrin wọ́n ti yọ gbogbo wọ́n ti yọ ó bá jẹ́ wọ́n ti yọ bí tó bá wù wọ́n jẹ ń bẹ̀ nísìnyí wọ́n yọ kídìní wọ́n pa èèyàn tán wọ́n yọ kídìní wọ́n ní wọ́n lọ ta tó kọ́ ní wọ́n ta 50 million tán bá rà tán aṣọ China ni wọ́n máa lọ fi wọ̀ aṣọ China àti òkúta tí òyìnbó bá mold tán bá wà dé tẹ́ tán bá mold tán sọ di gold fún wa tán jẹ́ ká mọ value ẹ̀ majority of àwọn precious stones yìí àwọn òyìnbó tó ń lò fún kankan ni wọ́n jẹ́ ká mọ value ẹ̀ we don't know the value tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bàbá wa tí wọ́n rẹ́chẹ̀t kú yẹn àwọn ìran wa mi tó ti dàgbà tó rẹ́chẹ̀t kú yẹn wọ́n máa ń fẹsẹ̀ gbani because they don't know the value of it the white people àwọn tó wà civilized wọ́n pick ẹ̀ wọ́n dẹ̀ bá wa wọ́n value wọ́n sọ pé àlè sọ di báyìí àlè fi ṣe nǹkan báyìí àlè fi ṣe nǹkan báyìí wọn ló jẹ́ kí gbogbo precious kìíní yẹn kó wá di precious lónìí kó dẹ̀ wá di nǹkan táwọn èèyàn mọ̀dá láyìn tó wá di nǹkan tó ń dowó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan kan táwọn èèyàn mọ̀ àwọn foreigner tó wá torí ẹ̀ lè ṣe rí pé àwọn èèyàn kẹ̀dẹ̀rẹ́ ṣé ẹ rí gbogbo old idea káwọn èèyàn máa fi èèyàn kan máa ṣe èèyàn jẹ kan máa pààyàn jẹ kan fi gún ata kan fi gún ewu kan sọ di powder ìgbà tó yá kan torí wọ́n ti ní tèsè èèyàn lẹ́nu púpọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí lọ sọ pé wọ́n lọ lé babaláwo wọn á ní kan lọ wá gbogbo èèyàn wá wọ́n á wá àti gbígbẹ o ó dàgbé kí wọ́n máa wá tí nǹkó gbígbẹ kiri ẹran màálù gbígbẹ kó máa wá kiri wọ́n ṣe wá gbígbẹ ni wọ́n wá tútù ní ilẹ̀ Yorùbá wa yìí wọ́n ń jẹ èèyàn àwọn tribe tó ń jẹ èèyàn dáadáa tó ló ń jẹ èèyàn dáadáa Yorùbá àti àwọn Calabar Igbo náà máa ń jẹ èèyàn àwọn Haúsá wọn kì í jẹ èèyàn báàbù history ni mo máa ń listen the way people talking I pretend as if I don't understand Haúsá wọn kì í jẹ èèyàn kì í ṣe pé kò sí Haúsá kankan tí kò ń ṣe pé bóyá Haúsá kan jẹ́ ọ̀rẹ́ mi àbí ó jẹ́ nǹkankan ṣó ti yé yín wọ́n ní bad people wọn o òun ni lísìn sọ yìí lórí social media pé àwọn fẹ́ fi èmi ṣe tutù èmi kọ́ lè má fi ṣe tutù ọmọ àlè ló máa ń fẹ́ pa ọmọ ọkọ jẹ́ ń sọ fún ẹ láyé àtijọ́ ni torí ẹ̀ àwọn bí ẹsẹ̀ bíbélì tí mi ìbá ti like wọn ò bá máa kó tiẹ̀ mi ò kò ń ṣe èmi máa yọ ohun tó bá wù mí nínú bíbélì ni èyí tí ò bá dẹ̀ wù mí báyìí máa gbàgbé ẹ̀ síbẹ̀ ni Kéènì nítòótọ́ ọmọ àlè ni wọ́n pè bọ́ ṣe sọ fún wa ẹni tó ń pè léjò yẹn ọ̀tá bàbá ẹ̀ ọ̀tá ìyá ẹ̀ tó rapist òun náà ló fún lóyún ṣòṣìyẹ òun náà ló di Kéènì according to bọ́n ṣe sọ but gbogbo ẹ̀ náà irọ́ oríṣiríṣi èèyàn ló kọ́ ṣòṣìyẹ bẹ́ẹ̀ yẹn so Kéènì wọ́n wá tún kọ́ sílẹ̀ pé òun ló pa Abel pé bẹ́ẹ̀ lè ṣe dáadáa Kéènì pa èèyàn tó burú èmi ni ẹlẹ́dàá mi ló máa pa gbogbo àwọn èèyàn burúkú ò ní rí mi pa láyé kò dẹ̀ rí ọmọ mi pa àwọn ibi kan tí mo lu hate ní àwọn fascist ṣòtìyẹ but ìyẹn kọ́ ni mi ò preach in sin and I'm not telling you but wickedness is not good in our society when you see people doing bad thing and you are not copying it you are doing harm to yourself tọ́mọ ẹ bá ń ṣe nǹkan burúkú tó kọ́ ọbẹ̀ náà you are doing harm to yourself ni because tọ́mọ yẹn bá lọ borúkọ ẹ̀jẹ̀ àbí tí kankan bá ṣe later they still going to call that name your name and your child name torílẹ̀-èdè Nàìjíríà bá ń ṣe burúkú táwọn ọlọ́pàá ò ṣiṣẹ́ kankan àbí tí wọ́n sọ pé wọ́n ní wọn ò ṣiṣẹ́ mọ́ tó bá ti ń pe orílẹ̀-èdè yẹn náà wọ́n máa pè wọ́n sí wọ́n lọ́lọ́pàá wà ń bẹ̀ tó bá ti ń pe Nigeria government wọ́n máa pe orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní Nàìjíríà bó ti àṣàjà president tó máa pè jù ní tó fi ń dùn mí tí mo fi ń kéde pé ẹ máa gbà mí ṣé kìí ṣe pé omi fẹ́ fi system wọ ìgbín wa lẹ́nu because tí èèyàn bá ṣe nǹkan dé to some level wá kàn tiẹ̀ cool down wá kàn tún ronú so that ibi tó bá ń ṣe yẹn tó rò pé okùn ń lo agbára tó lágbára kó má bàa lọ padà ṣe mistake kó má bàa padà lọ jálù ẹ̀ ẹ jọ̀ọ́
mo tún bẹ̀ yín ni o ìwà ìkà ò dáa o ẹ̀yin olórí wa torí à lè ṣe nǹkan kan àkíṣòṣà lódò kí làbẹ̀làbẹ̀ má mọ̀ ìjọba orílẹ̀-èdè Yorùbá Èkó yìí oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ tó bá jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n ti promise wa láti ṣe fún Lagos State ó ti ṣe gbogbo ẹ̀ tán sí àwọn nǹkan tó wá ń ṣe extra wọn ò tí ṣe gbogbo ẹ̀ tán bí gbogbo àdúgbò yẹn ń jọ yẹn wọ́n sọ fún mi wọ́n ní gbogbo ìkọ̀tún dọ̀tí o àdúgbò yìí dọ̀tí o kí nìkan ṣe kò wù mí láti sọ tó gbogbo àwọn ará àdúgbò gan àtàwọn tó máa ń speak fún wọn gbogbo wọn ti ya terrorist mọ́ ẹ lọ́wọ́ tó bá ṣoore fún wọn tán ibi náà làwọn máa san torí pé mentality wọn ní pé tó bá ti ṣoore fún ẹ báyìí náà ni máa tọ̀lù òun náà ni àwọn èèyàn ṣe máa ń ṣe pípẹ́ tó bá ti dépò báyìí àwọn òkùnkùn wá ní ṣoore kankan wọ́n máa ṣe kà so wọ́n máa ké ìkà yẹn lẹ́wọ̀n máa pariwo ìkà o wá ní gain attention mọ́ láti pé gbogbo tó promise kò wá nílé ṣe mọ́ ìkà tó ń ṣe fún yẹn lẹ́ máa focus sí pé wọ́n wicked me it's also part of tactics but mo tún wá bẹ̀ yẹn tẹ́ ẹ bá wà nídìí ọ̀rọ̀ yìí ẹ tẹ́pà justice kò ṣe fẹ́mi forílẹ̀-èdè àti fún ara yín torí ẹni tó bá ń fìyà jẹ èèyàn náà ó fìyà jẹra ẹ̀ náà ó fẹ́ kọ́kàn máa porúkọ ẹ kọ́kàn pé tá bá ní kò ní lẹ́yìn tó bá lọ lẹ́yìn nǹkan ẹ má jẹ́ kọ́rọ̀ yìí lẹ́yìn o ẹ jọ ẹ má jọ lẹ́yìn o ẹ má jọ lẹ́yìn o torí ẹ̀ níbi ṣe wà yìí mi ò fẹ́ ta sẹ́nì kankan wà sẹ́ pé ó ta sẹ́lẹ̀ yìí o ẹlòmíì sì tó bá jẹun wọ́n máa wọlé báyìí ọjọ́ kan ọmọ yíbò kan wọnú ilé yìí wá ṣé lọ́rọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ kọ́lé mo ní ilé yìí this house has been a system for like 2014 ni mo ti sílé yìí ni mo ti kọ́ I started 2014 and I finished 2014 2014 now is 11 years going to be 12 years soon kó ti pẹ́ lẹ́yìn mo kọ́ bí 4 years 4 going to 4 years mo lọ sí Canada ọmọ Ìgbò yẹn ní wọ́n sọ wọ́n wá ń pè mí pé ọmọ pé mo speak fún wọ́n pè mí pé bóyá President Tinubu yes nǹkan tó ń sọ tèmi gbọ́ bí pé na pikin for Tinubu used to speak for President Tinubu wọ́n máa bí pé bóyá àwọn ló fún mi lówó APC ò fún mi ṣíṣì yàtọ̀ sí pé tó fún mi trouble káwọn èèyàn tó máa bá mi jà unlawfully kí n gbé wọn sókè báyìí àwọn tó máa bẹ̀rẹ̀ sí bully mi kí ló dé kí ni mi ò jẹ́ kọ̀kọ́ fún mi lówó ṣé tó bá àwọn tó fún lówó ṣé ilé rí wọn sọ̀rọ̀ àdì ni àwọn tó bá fún lówó ṣé ilé rí wọn bí ni wọ́n ṣe ń fly lọ Àbújá ni wọ́n fly ẹ̀dẹ̀ máa rọ́lọ́pàá níwájú ilé wọn wọ́n ti kówó ọlọ́pàá sí àtọwọ́ convoy ẹ máa rí wọn ẹni tó bá fún lówó ẹ máa rí pé kó fúnra mi ti bá ra mọ́tò sí fúnra mi fẹ́ rà tí n bá ṣe nǹkan kan nínú ilé fúnra mi bóyá san díẹ̀ mo rà mo ń ṣe fúnra mi mo ń ṣe they no give me ṣìngbá sísì they no give me na trouble I dey get and these days as even I don't want to close down my page I cannot I don't want to close down my page kọ́ bàbá sọ pé bóyá ọmọ ọ̀lẹ́ because for people to know that wọ́n fún mi lówó I just want peace for this nation but wọn ò dẹ̀ fẹ́ téèyàn bá dẹ̀ ti fẹ́ àlàáfíà fúnra wọn tó yẹ pé I don't want peace kí ni mo fẹ́ ṣe tí mo dẹ̀ value peace torí orílẹ̀-èdè tí ò bá ti sálàáfíà náà Ọlọ́run go kì í gbé bẹ́ẹ̀ ó ti yé tá bá dẹ̀ rò pé alágbára báyìí jẹ́ kí wá sọ kọ́kọ́ fún yín gbogbo ẹ̀yin olórí wa tẹ́ bá wicked ẹjọ́ ẹ bá wa suspend at little ẹjọ́ ẹ bá wa tó bá ṣẹ̀yìn ẹ má bínú ẹ fọwọ́ wọ́nú mo máa ń sọ fún yín pé ẹ fọwọ́ wọ́nú àgbà tí ò bá ti bínú òun lọ́mọ ẹ máa ń pọ̀ tó bá ti ṣẹ̀yìn ṣó ti yé yín àwọn tó gba àwọn tẹ́ ẹ kàn ń fìyà jẹ wickedness tó ẹ try láti and again oh God Governor Sanwo-Olu I want to ask you a question ẹ máa 2 years máa kó ó kù less than 2 years tẹ́ máa fi kúrò lórí oyè ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run bí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe wá ń wo ilé káàkiri báyìí sí torí láìsí your without your consent they cannot do it ṣé wọn ò ní fi ba ṣé ẹ ṣe politics mọ́ ni àbí àwọn tó ń bọ̀ lẹ́yìn ṣé mi pé tẹ́ bá wo gbogbo ẹ̀dànù tó ń ṣe àwọn tó bá ń bọ̀ lẹ́yìn ló máa wá bẹ̀ sí kọ ni wọ́n dẹ̀ máa tún allocate yòókù fúnra wọn wọ́n kọ́ wọ́n fi kékeré bíi 10% síta wọ́n fi 90% fúnra wọn ṣé ẹ̀yin kọ́ ni wọ́n máa ṣépè fún tẹ́ bá lọ àtàwọn ọmọ yín báyìí anyway títí tí bá jẹ táwọn èèyàn bá kọ́lé síbi títí tí wà ẹ try tó bá ti kọ́ ẹ kàn ṣàánú wọn bóyá kẹ wá bí tẹ́ máa kó wọn sí ẹ lọ kọ́ ló kọ́ sáà sí bí ọ̀nà bó wá jìnnà ilẹ̀ pọ̀
táwọn èèyàn fẹ́ lọ yẹn tẹ́ bá ti wá fún wọn tẹ́ kọ́ bí town tẹ́ kọ́ bí city síbẹ̀ tí shopping mall wà ńbẹ̀ tọ́jà wà ńbẹ̀ tèrò wà ńbẹ̀ tí gbogbo nǹkan náà tó ń fẹ́ wà ńbẹ̀ they will start their life there tẹ́ mú fún wọn lọ síbẹ̀ ibẹ̀ máa tún dìlú tó bá yá space máa wà lẹ́kọ̀ọ́ because mo máa ń rò pé tá a bá ṣe kinní báyìí tá a bá sọ pé wọn ò lè mú wa bó ṣe mọ̀ pé èpè máa ń jà o táwọn èèyàn bá sọ̀rọ̀ pẹ̀lú ìkanra ó máa ń jà àwọn ẹlòmíì tó ń sọ pé wọ́n di òrìṣà wọ́n di kinní kan wọ́n wá lọ ń bọ wọ́n bí kí wọ́n tó ṣe kinní kan sí ọ̀rọ̀ tó ń sọ sílẹ̀ ń ṣe nítorí pé gbogbo nǹkan tó ti ṣe wọ́n títí èpè máa ń ṣe ẹ ti lo ọdún 8 yín ó ti fẹ́ẹ̀ pé ẹ dẹ̀ bí àwọn ọmọ yín sílẹ̀ àwọn obìnrin kìdẹ̀ ìṣòro obìnrin ṣé kìí ṣe pé wọ́n fẹ́ fi sísẹ̀mù bá ti yín jẹ́ like torí èmi ò mọ̀ kí wọ́n fẹ́ fi sísẹ̀mù bá ti yẹ torí ní tẹ́nà yín yẹn náà I don't know mi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣá ẹ má bínú o mi ò dẹ̀ fẹ́ pè lórí ìyàwó yín àtàwọn ọmọ yín bọ́tì àwọn èèyàn ò kàn èpè náà pé tó bá ti wà money answer all things àbí. mo fẹ́ sọ̀rọ̀ ní mítà mi sìn ẹ ti rí wọ́n tún gbé mítà wá wọ́n tún sọ pé gbogbo gbèsè tí mo jẹ pé wọ́n ti gbé sórí mítà wọ́n tún wá gé iná yẹn kí tún ni ẹ̀kan tó torí tèmi ń ba pọ́tókọ̀ jẹ́ torí pé wọ́n ti sọ̀rọ̀ báyìí lónìí mi ò sọ̀rọ̀ wọ́n ṣe lé mi sọ̀rọ̀ ẹ̀kan fẹ́ kí n sọ kí lẹ fẹ́ kí n sọ níta bá sọ iná a tún bí yín nínú bá sọ̀rọ̀ iná máa run yín a complain nísìnyí ọlọ́pàá sọ pé àwọn ò lè bá wa ṣe nǹkan kan o nípa pé kán ní ilẹ̀ kan o wọn ò ní tẹ̀lé yàn lọ́bẹ̀ o ṣe civil case o so àwọn adájọ́ ló máa ṣe civil okay tẹ́ bá pé àwọn yẹ́fù ọkìnrin náà I don't know ogun wà káàkiri ogun nílé ogun lóko everywhere na war ẹ má jẹ́ kí ológun bẹ̀rẹ̀ sí ní gba ìjọba lókù lọ́wọ́ àwọn alágbádá wa o ó ti yé tá bá sọ pé ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín ní ìlú kan tó ti ṣẹlẹ̀ ṣé Japan ni àbí Korea ọmọ tí èèyàn kan train lásán ọmọ lásán ọmọ tó train president ẹ ti rí tó ṣẹlẹ̀ kò tí ju 2 years ago ó ti yé yín olóyún kí ẹ you don't know people's mind people may be also following you and saying whatever you say to them they say okay yes sir yes ma yes sir yes ma you don't know what is in their mind that's why I posted things today I said don't trust nobody it's true because ní mo mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ because in many cases púpọ̀ mo máa ṣẹ̀ mo dẹ̀ máa go deeper but ẹnu àwọn èèyàn you see me I'm not talking I don't put some things in my platform I don't want to be a partaker kí n rí nǹkan tó ń ba yéèyàn jẹ́ kí n bá fi sórí platform kí n fi command crowd kí n rí àwọn nǹkan tó ń sun kí n máa fi ṣe I don't do that my platform is for good things ni platform mi fún good things ni láti tú ayé èèyàn ṣe láti táyé ṣe ni kì í ṣe láti bá ayé jẹ́ n ti báyìí against mi báyìí nǹkan burúkú ni ó ti yé so àwọn kan ló wà ṣe bí ẹbẹ́ ṣe já wọ́n ṣe wá gé wáyà mi despite pé mo tún ti ra mítà yẹn tí mo dẹ̀ ń make ara mi just to have light here ṣe bí àwọn kan ní ò níná rárá àwọn ọ̀tẹ̀ ẹ̀rọ owó tán lè fi wọ́n ti sanwó náà wọn ọ̀dẹ̀ jáná wọn náà wọn ọ̀dẹ̀ tiẹ̀ tún níná gan wọn tún lówó ra bọ́ọ̀bù gan ṣó ti yé so tó bá kàn bẹ̀yàn kan pé gbà tí mo wá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n wá ní you come to the office the money you are going to pay now is going to be 100,000 disconnection fee wọ́n ní 10,000 ní naturally wọ́n kọ́kọ́ sọ pé 20,000 àwọn nepa yẹn àwọn terrorists ti gba tó bá yá bẹ́ẹ̀ ṣe ń kọ́ wọn yẹn náà ó ti pẹ́ tó ti jẹ́ terrorist ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí you see go and write it down ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ń dì pẹ̀lú yín báyìí tí ẹ̀yin nepa tó bá bẹ̀rẹ̀ sí ń dì pẹ̀lú yín bá ṣe máa wò yín yà ní sọ̀rọ̀ wọ́n máa dì pẹ̀lú yín tó bá jẹ́ pé àwọn yíbò ń gbà yẹn àti gbogbo wọn ń gbà yẹn àtàwọn kan tó bá ti support mi tó bá ń ṣe ìkọ̀kọ̀ fún wọn tí ò dá lónìí má máa gbèjà wọn tí bá dẹ̀ sọ̀rọ̀ kì í ṣe pé mo máa bá gọ́ọ̀mẹ̀ntì jà mo máa sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tá a sọ ń sìn náà wọ́n rántí orúkọ tí wọ́n wọn ní ìṣẹ́jú méjì báyìí a sọ fún wọn pé ìgbà tí ológun wà nígboro àwọn èèyàn ń ké o ṣùgbọ́n wọn ò ké tó tó ìjọba terrorist ò pọ̀ ní gbogbo gbòòrò àgbáyé bẹ́ẹ̀ ni nígbà tí ológun wà nígboro ṣe gbọ́ terrorist tó kọ̀ bẹ́ẹ̀ kò sí so tọ́wọ́ dẹ̀ máa sọ tọ́ máa sọ tọ́ máa sọ lọ tán sọ́bọ̀ wọ́n máa sọ pé politician kan ìgbádà kan politician kan ó wà nípa bó ṣe terrorize bí terrorist lè ṣe dìde tẹ́lẹ̀ ṣe dìde they are behind it
Do you understand? At the end of everything, if you don't maintain democracy, the soldier will come back to power. Kì í ṣe àsọtẹ́lẹ̀ o. Kò ń ṣe àsọtẹ́lẹ̀ o. Mi sọ pé Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún mi o. It's a thing tó lè ṣẹlẹ̀. Torí ẹ̀, if you want peace, you want to have peace. Your children, tó bá ti bímọ, you must be responsible for those children. Ṣé you must be responsible. Gbọ́dọ̀ kọ́ ọmọ ẹ kó ba lè fún ẹ ní ìsinmi. Nigeria police, Nigeria government as a whole. Torí police náà wà ní government wa. They are not, our country, they are not copying them. They are even teaching, part of them are even teaching them. Tó bá ti ṣe politician kan, a kàn bẹ́ẹ̀ ọmọ kọ̀ọ̀kan lọ ṣòṣì pẹ̀lú ẹ̀bí ẹ̀rọ níwò ni. Wọ́n kàn bẹ̀rẹ̀ sí ń ta gbogbo láàmú ni. Tó bá wá di tọ́ọ̀gì tán tí yẹn tún ní ṣe tẹ̀lómi gbogbo wá dàrú. Báwo lẹ ṣe fẹ́ kọ̀ bù wọn? Mo ti ra mítà ń sìn, mo ra owó sí, owó tí mo fi rà yẹn mi lè fi róúnjẹ. Ọ̀sẹ̀ tí mo rà báyìí ẹja òkú Èkó ni mo jẹ throughout. Ẹja òkú Èkó tí mo rà gan ó sì ṣẹ́kù mẹ́yìn. Ẹja òkú Èkó ni mo ní ìgbà tí mo ra iná yẹn àti epo. Together with the lights tí mi kò tí lo ọ̀sẹ̀ mẹ́ta mo ti ná 100,000 lórí epo nìkan. Ṣé ẹni tó ń gba 70,000 lè rà? Ṣó lè rán ọ̀nà tó kó fẹ́ lo ná? Wàá dẹ̀ fẹ́ kí fóònù ẹ kó wà charge. Torí ẹ̀ ló ṣe máa rí pé gbogbo wọn tún bẹ̀rẹ̀ business. Charging point is also another lucrative business ní Nàìjíríà. Tí wọ́n máa lọ charge fóònù níbì kan. Nàìjíríà àwọn Somalia gan wọn ò ṣe bẹ́ẹ̀. Ṣó ti yé yín? Wọ́n vandalize Nigeria to the level that gbogbo iwájú ilé báyìí kò sí ilé tó máa rí. Ilé tó rí tí ò ní ṣọ́ọ̀bù ni ó máa ní ẹyọ kan. Kò sí ilé náà bó ti wù kó kéré tó. Ní Èkó ń bí báyìí. Ọjọ́ wo la fẹ́ dé level ẹjọ́ ẹ kàn jẹ́ kí ẹ kàn understand mi ò understand. Wọ́n ní pé tá bá ti jẹ gbèsè a máa san díẹ̀ díẹ̀ ti ṣe yẹn sí kí la tún ṣe simply because I'm not coming now. Ṣé ẹni tí ẹja tó yóò báyìí ó ṣeré ni ẹjọ́ ojúmọ́ ta bá ṣàlàyé fún yín come and help us, you are not helping us. Gbogbo owó tẹ jí gbé tí gbogbo wọn ń kó Nàìjíríà àti gbogbo àlùmọ́nì wa fún èmi máa sọ fún mi àní fún wa ẹni fún wa dé láti gbọ́. Tí ebi bá dẹ̀ ń pa wá tá a lè ṣe ẹnu àmà dẹ̀ máa wòrán gbà mí ẹ tún máa sọ pé ká jáde wá jẹ́ ká tún máa ẹ tún máa sọ pé wọ́n láti rúgán Nàìjíríà ní bí mo ṣe rí náà rè Ọlọ́run Elédùmarè ń gbọ́. Yes, now this is what they are doing. They just came. Some people just send them to come and cut it. Àwọn criminal ló ń control wọn. Ká ní president yìí sì kíru K1 kó máa control abẹ́lẹ̀ kó máa ṣe crime kó máa pèrè lólófo. Tó bá yá sí tí ojú tẹ̀ bá lajú dáadáa ń sìn wá lọ fi kíru K1 yẹn wá fi jọba Jẹ̀bú. Criminal máa pọ̀ sí. Hey God. You are in Sue. Ọ̀run yàbọ̀ kì í ṣọ̀rẹ́ nìkan. Ṣé rí bó ṣe ìpadà inú lẹ́sìn ẹ rí pé inú ilé dark àbí kò síná mi ìkúkú momi tútù mọ́ omi ọbẹ̀ tí máa sè máa lè wọ́ ọbẹ̀ lórí kíní ọjọ́ tí wà dẹ̀ títí kí ló ti yẹ yín mẹ́yẹn ṣé ti yẹ yín ó ti yẹ yín ìyẹn bó ṣe jẹ́ bọ́ọ̀tì tá a bá kọ̀ntí láti máa wicked lójijì ṣe rí Gòláyátì bó ṣe sọ sórí yẹn ó ti máa ń ṣe ti pẹ́ ọjọ́ kan ní bẹ́ńbẹ́lẹ́ tó bá gbọ́ pé máa jù bẹ́ńbẹ́lẹ́ kan báyìí kò ga jù báyìí lọ ó bá dúró sí ẹ̀ wọ́n pè Dáfídì ìyẹn náà fi ṣàlàyé fún wa pé Dáfídì kò ní height púpọ̀ bẹ́ẹ̀ ni Dáfídì ò ní height púpọ̀ ó dúró síwájú bó ṣe ṣàlàyé ẹ̀ ní o according to tó bá wò dáadáa ó kàn dúró síwájú Gòláyátì ó kàn òkò kékeré ni ó kàn wọnú agbárí ẹ̀ ni ẹ mọ̀ nǹkan tí ọ̀rọ̀ yẹn kọ́ wa ipò ọjọ́ gbogbo ní tó lè ọjọ́ kan ní tó nìkan torí bẹ́ẹ̀ kó má bàa di bí ò ṣe wù wá ẹ jẹ́ ká fẹ̀sọ̀ ṣe o ẹ̀kọ́ púpọ̀ náà fẹ́ sùúrù o ṣe bẹ́ẹ̀ ti ní mo tún ti ra mítà ẹ ti wò pé kílẹ̀ tún lè fi da yé láàmú lọ́sẹ̀ yìí o ẹ jẹ́ ká lọ já iná ẹ̀ mo dẹ̀ ti ra mítà ẹ can see the way I'm just laughing. Okay, when you report them in their head office. Wọ́n wá ní ìgbà tí wọ́n wá reconnect ẹ̀ lákọ̀ọ́kọ́ ẹ̀ pé wọ́n yẹ pé kí NEPA ìgbà tí NEPA send kí ni ẹ̀ sí wa pé ó yẹ kí wọ́n wá kọ́kọ́ san owó fáwọn ó lè ní wọ́n they want to collect money when they just believe that you have the money o
Me they need but I can manage ni. They just want to come and feed them. And they are collecting salary o. Ẹ kàn jẹ́ ká tí mo ṣe fún wọn sì tẹ́ wọn tọrọ àwọn ní bábí àlà tí mo sọ pé Olúwa owó yìí o mo ti fẹ́ fún wọn báyìí NEPA fẹ́ gbowó yìí lọ́wọ́ mi o. Olúwa jọ̀ọ́ ikú òjijì torí pa ni inú mi ò dùn sí o àìsàn kó gbé wọn dé o ilé tán bá ti fi fún wọn lóúnjẹ iná bá fi ṣe kínú máa rún wọn ni o a lè ṣe gbèsè á lè wọlé lọ. People don't fear the èpè ọ̀rọ̀ tá a máa sọ ẹni yẹn tó wá lẹ́ẹ̀kan sí mo ṣe pè fún wọn o wọ́n rìkọ́ọ̀dù mi ló ti yẹ èmi náà dẹ́ rìkọ́ọ̀dù mo ṣe pè fún wọn àgbàgbọ́ pé mo ṣe pè fún wọn mo tún máa kúnlẹ̀ lóru ọ̀pọ̀ yẹn máa tún gbàdúrà fún wọn àdúrà ìdájọ́ gbogbo Ọlọ́run dẹ̀ máa gbẹ̀san lára wọn tó bá dọjọ́ kan tó bá gan mọ́nú ọjọ́ kan tó bá jábọ́ torí wọn fọ́ ọjọ́ kan tó bá jẹ́ pé wọ́n lọ kọ̀ńténà lọ jíbò wọn lórí àbí kọ̀ọ̀kan burú lọ ṣe wọn. I know they sorry for people before I dey cry when I see people dey cry like this I go dey cry me dey cry mọ́ o torí gbogbo disaster tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wickedness cause a lot of feet o democracy ni gbogbo ogun ja gbogbo àgbáyé báyìí àwa o ní gbogbo ògbóró lé ní gbogbo àwọn èèyàn di terrorist tọwọ́ sọ́jà àti ọlọ́pàá ọba ká bóyá o suggestion mi ti sọ délẹ̀ o èmi lọ tó gbé dáàdì mi ló ṣì wà ń bẹ but mi wish yín bàdé o torí pé yóò má dẹ̀ ní bàbá tí ò bá ti gbádùn ẹ̀ àkókò máa jókòó mi ìgbádùn dáàdì àgbádùn ara ilé àgbádùn ara oko àgbádùn anybody wọn ò fún mi lówó wọn á tún máa bá mi jà wọn kan tó tún jẹ́ opponent wọn á tún máa bá mi jà for fun ṣé mi ìdẹ̀ ní excuse wọn mi ìdẹ̀ ní dúró mi comment sórí anybody mi ìdẹ̀ cut anybody bọ́ because èmi náà kẹ̀dẹ̀ rí wọ́n ń jà mí lórí báyìí ni gbogbo àwọn ọmọ APC ló